ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa mo kí yín o ẹ̀yin yá mi bàbá mi nílé lóko lọ́nà lẹ́yìn òdì pé ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán etí tẹ́ ẹ máa fi ń gbọ́ ọ mà nídìí bákan náà ojú tẹ́ sì fi rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà ẹ ò wá nínú gbèsọ̀rùn bí òṣèbí ọmọ gbogbo ọmọ Yorùbá wọ́n ṣàfẹ́ pa wá lẹ́nu mọ́tán pátápátá ẹ wo ìṣẹ̀lẹ̀ eléyìí tí mo mú wá fún yín ó gbẹ̀nù tán ǹjẹ́ ẹ ti gbọ́ fáfà ní ìwọ tó bá mọ̀ ilé ẹjọ́ máa ti sẹ́ńtẹ̀sì arábìnrin ọ̀dọ́ jẹ́lẹ́ńké kan wọ́n ti fẹ́ rán lọ sẹ́wọ̀n ọdún 2 tàbí kó jẹ igba 12 nítorí wípé kí ni o Nigeria lady sentenced to 12 strokes of cane ẹgbà 12 or 2 years imprisonment for complaining about insecurity nítorí wípé ó complain nípa ètò ààbò ó yà yín lẹ́nu torí pé arábìnrin yìí sọ̀rọ̀ nípa ètò ààbò lásán ṣọ́n fi ẹ̀wọ̀n ọdún 2 ṣọ́n fi dá a lọ́lá ẹ wo ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ arábìnrin kan ni ó tó jẹ́ pé ọmọ ọdún ẹ̀ kò tí ì ju ọmọ ọdún 18 lọ 18 years old Adiyat Sidi Sheriff bẹ́ẹ̀ ni o wọ́n ti rán lọ sí ilé ẹ̀wọ̀n wọ́n ní nínú kó jẹ igba 12 tàbí kó lọ ẹ̀wọ̀n ọdún 2 ọ̀ kó san owó ìtanràn 50,000 ìyẹn 50,000 naira fine nítorí wípé ó sọ̀rọ̀ nípa ètò ààbò ní ìlú Sokoto ó yẹ ẹ lẹ́nu àwọn arábí wọ́n ṣàfẹ́ pa wá lẹ́nu mọ́tòdìkọ́ wọn ò tiẹ̀ fẹ́ jẹ́ kí a sọ̀rọ̀ mọ́ ó ṣe jẹ́ pé àwọn tó bá ti sọ̀rọ̀ against ìjọba ọ̀tẹ̀ yìí tí wọn ò bá rán wọn lọ sẹ́wọ̀n wọn á máa fikú lé wọn kiri tó o bá fikú lé wọn àwọn tí a máa fikú lé wọn kiri ni orí ló máa ń kó wọn yọ ṣùgbọ́n àwọn agbésùmọ̀mí tó ń pa àwọn èèyàn tí àwọn agbésùmọ̀mí bá dẹ̀ jáde tó sọ̀rọ̀ against ìjọba wọn ò ní ṣe kankan sí ẹ wo arábìnrin yìí náà ẹni kí ló ṣe gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ ní November 2024 ni a gbọ́ pé ọlọ́pàá mú Sheriff yìí ẹni kí ló ṣe látàrí pé ó post fídíò kan sórí ayélujára wọn níbi tó ti ń sọ̀rọ̀ nípa insecurity ní agbègbè rẹ̀ bẹ́ẹ̀ ni o ìkan tó ṣe nìyẹn ó ń sọ̀rọ̀ nípa insecurity ní agbègbè rẹ̀ ṣe wá rí Sheriff yìí ó wá sọ oríṣiríṣi arábìnrin sọ oríṣiríṣi tí ó ń ṣẹlẹ̀ ní agbègbè ẹ̀ ẹ gbọ́ ṣé lóòótọ́ ni ṣé rọ́ ló pa ni bẹ́ẹ̀ ni ó sọ bí àwọn agbésùmọ̀mí bí wọ́n ṣe ń wọ ilẹ̀ wọn local communities wọn tó ń ṣe bó ṣe wù wọ́n gbogbo àwọn obìnrin bẹ̀ tí wọ́n fi ń bá wọn lò bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ pátápátá ni arábìnrin ṣe sínú fídíò tó dẹ̀ upload ẹ̀ ibẹ̀ ni wọ́n ti mú o ibẹ̀ làwọn aláṣẹ àwọn alágbára tí wọ́n ti fòfin dè bẹ́ẹ̀ ni wọ́n fòfin dè wọ́n ní ó ń lo offensive language against Governor Ahmed Aliyu lórí TikTok ṣé ẹ ti gbọ́ wọ́n ló lo offensive language against gómìnà Aliyu lórí TikTok tó dẹ̀ jẹ́ wípé gbogbo fídíò tí arábìnrin yìí upload gbogbo ẹ̀ ló kó lọ sílé ẹjọ́ gbogbo fídíò tárábìnrin yẹn tó upload tó sá sórí ayélujára wọn gbogbo ẹ̀ pátápátá ni wọ́n kó lọ ilé ẹjọ́ ilé ẹjọ́ wá rí i pé kò ṣe pé bóyá ó bú gómìnà ń bẹ̀ wọ́n rí i pé kò ṣe pé bóyá ó sọ̀rọ̀ sí gómìnà gbogbo fídíò ẹ̀ pátápátá ni wọ́n rí pé kò síbi kan sọ̀rọ̀ sí gómìnà bí kò ṣe pé ó sọ ẹ̀dùn ọkàn tó ṣẹlẹ̀ ní Sokoto ni ó dẹ̀ ń raise security alarm ẹjọ́ ṣé ìyẹn ti wá di wàhálà ni kò kọ́ sàlámù ọdẹ ṣe kìíní wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n mú arábìnrin bọ́ ṣe ṣe kìíní bọ́ ṣe fẹ́ gbà sí gágá nìyẹn bẹ́ẹ̀ ni ọba ṣe fẹ́ gbà sí gágá nìyẹn wípé ó ń lo fóònù ẹ̀ ó fẹ́ fi dá wàhálà lẹ̀ sí ìlú wọn ìdí nìta fún wa ní kí wọ́n lu arábìnrin yẹn ní 12 ẹgbà 7 ẹ máa gbọ́ she was reportedly beaten wọ́n lu o lẹ́yìn náà wọ́n tún jù ú
kó jùbọ́lẹ̀ lórí eré níbi tí márúwá ti ń sáré lọ lórí eré wọn ju arábìnrin yẹn bọ́lẹ̀ àbá ìkàlẹ̀ yẹn èèyàn ọ̀dájú ni yín o kí ló dé lẹ́yìn náà arábìnrin ó fara káṣá ó ṣèṣe gan lẹ́yìn tí wọ́n ṣe ògbélé wọ́n tún wá dìtẹ̀ yẹn wọ́n tún gbé lọ sí court both sharia law and magistrate court ni arábìnrin ìfojú wí lọ́mọ kékeré kí lájọ́ ń pò látàrí pé ó sọ òótọ́ ẹ̀yin ọmọ Yorùbá ṣé ẹ ti rí báyìí ṣé ẹ ti rí ìdí tá a fi gbọ́dọ̀ gbára wa ṣé ẹ ti rí ìdí tá a fi gbọ́dọ̀ dìde ṣé ẹ ti rí ìdí tá a fi gbọ́dọ̀ sọ pé Yorùbá nation la fẹ́ ẹ wo ohun tó fojú ọmọ 18 years rí látàrí pé ó sọ̀rọ̀ ọpẹ́lọpẹ́ pé ọ̀rọ̀ yìí ti wá dójú gbogbo ọdún ti dórí ó ti dé international attention débi pé with Amnesty International strongly condemning wọ́n condemn àwọn international community wọ́n ní láti gbọ́ sí eléyìí àwọn èèyàn ti condemn gbogbo àwọn èèyàn ti condemn sí òfin ṣàríà lórí burúkú tí wọ́n ṣe àti threat tí arábìnrin fèsì lọ́yẹ̀ Abba Akima gbogbo ọpátá lọ jáde àwọn èèyàn ti jáde tì nítorí wípé kò ṣe pé bóyá arábìnrin iṣẹ́ kò ṣe pé bóyá ó ní kankan ẹ wá wo nǹkan tó fojú ẹ̀ rí kí ló dé wọ́n wá gbé kéèsì ẹ̀ wá ní February 2025 again gbogbo fídíò ẹ̀ náà lọ tún rí wọ́n rí pé kò jẹ̀bi ó sọ ẹ̀dùn ọkàn ẹ̀ ní bẹ́ẹ̀ ni ilé ẹjọ́ wá ṣẹ̀ṣẹ̀ wá dá ní ẹjọ́ pé kó gba bail on a condition while waiting sentencing pẹ̀lú bó ṣe jìyà tó ṣèṣe tó tí wọ́n ṣe léṣe tó ẹ̀yin ọmọ èèyàn ẹ̀yin ọ̀dájú abiyamọ ẹ̀ẹ́dẹ̀rọ tọlọ́hun ẹja kàtẹ́díṣà àwọn èèyàn bẹ́ẹ̀ nìkan jẹ́ kọ́ èmi ó ní ṣe fẹ́ gbọ́ ó ní ìran àwọn mùsùlùmí mi ò ṣèyàn Ọlọ́run ti ń sọ ẹlẹ́hùn sì máa sọ ẹ̀yin ní ẹ wò wọ́n try láti shut down ẹni tó jẹ́ pé ó ń sọ̀rọ̀ against the bad government láyé ara ẹ̀ àwọn èèyàn ẹ̀ náà lọ tún fẹ́ silent ẹ̀ ìkọ́ni ìdí nìtò fi jẹ́ pé òun ò fi gbá ti mùsùlùmí o nítorí ẹ lọ wo orílẹ̀-èdè tí mùsùlùmí bá control ó ti fi hàn wípé kò lè ṣeé ṣe kò lè nílọsíwájú bẹ́ẹ̀ nìkan tún jẹ́ pé mi ò ní ibi tẹ́ ẹ má ti mọ̀ pé àwọn olóṣèlú owó olóṣèlú ti wà bẹ̀rẹ̀ ẹ̀yin ọmọ bàbá mi Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ẹ bá wa like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ ó yàwó èèyàn pé Yorùbá nation ni o la fi ń kí yín pé a ó máa bẹ ọ̀bẹ ẹni bẹ́ẹ̀ ṣàtẹ́lẹsẹ̀ yóò máa pẹ̀nà o gbogbo ẹni tó bá láò nídé òun láò nídé bá o God bless Yorùbá nation ó dàbọ̀.